A kú àkókò yìí gbogbo àwa ọmọ ilẹ̀ Yorùbá nílé lóko lẹ́yìn odi ni mo kú wa wípé a kú òwúrọ̀, a kú ìyálẹ̀ta, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, bẹ́ẹ̀ sì ni a kú àṣálẹ́ àti a kú àkókò tá a wà nínú rẹ̀ yìí. Ọlọ́run á jẹ́ kó bá wa lára mu, kò ní sọwọ́ òdì sí wa títí tí gbogbo nǹkan fi máa dára lórúkọ Jésù. Ọlọ́run ó wà pẹ̀lú gbogbo wa, á wà pẹ̀lú ẹ̀mí gbogbo wa, yóò dára fún wa. Lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin olówó ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin ọlọ́lá ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin ọlọ́rọ̀ ní ilẹ̀ Yorùbá, ẹ̀yin ni mò ń bá wí ní àkókò èyí. Ẹ dúró ná gbogbo ẹ̀yin olówó wa nílẹ̀ Yorùbá, ẹ̀yin tẹ́ ẹ ra màálùú sí abẹ́ àwọn Fúlàní. Ó dáa kéèyàn ó invest, ó dáa kéèyàn ó fi owó rẹ̀ ṣòwò kó dẹ̀ jèrè, ṣùgbọ́n ìrìn àjò ti yá, kálukú ti fẹ́ gbalé bàbá ẹ̀ lọ báyìí. Ọ̀nà wo lẹ fẹ́ gbé gbà tí ó jẹ́ pé àwọn òwò tẹ́ ẹ ṣe sábẹ́ Fúlàní yìí tí ò tó fi ní kógun jà wá? Nítorí pé àwọn Fúlàní tẹ́ ẹ bá pàwò pọ̀, ó dàbí ẹni pé wọ́n gbọ́n jù wá lọ. Àmọ̀ràn mi rèé o, gbogbo ẹ̀yin tẹ́ ẹ lówó, tẹ́ ẹ lọ́lá, tẹ́ ẹ ra màálùú sábẹ́ Fúlàní fún òwò ṣíṣe, kò burú jù. Tẹ́ ẹ bá ṣòwò lábẹ́ wọn kò kúkú burú jù, ṣùgbọ́n nígbà gbogbo èyí pọ̀ náà ni kálukú ń lọ sílé bàbá rẹ̀ yìí. Òwò tí ó bá pa ẹ̀yin àtàwọn Fúlàní yìí pọ̀, bóyá kẹ́ ẹ lọ pín gàrí yín. Àwa gan ní ẹran ní ilẹ̀ wa, a ní ewúrẹ́ wa gan sì rèé, ó gbádùn lẹ́nu, ó gbádùn ní jíjẹ, ó gbádùn lẹ́nu gan ju màálùú lọ. Ṣùgbọ́n àwọn òpé ewúrẹ́ mélòó la fẹ́ pa tá a bá fẹ́ ṣènáwó? Ewúrẹ́ mélòó la lè pa kí màálùú kó tó di pé màálùú gbàlú ńkọ́? Láyé àwọn baba ńlá baba wa kí ni wọ́n ń pa? ẹ lè ra 10,000 ewúrẹ́, ẹ lè ra sáìtì fún ewúrẹ́, ẹ lè ra more than that bí agbára yín bá ṣe tó láti sìn. Kẹ́ẹ̀dẹ̀ gbàyàn sí, ẹ gbàyàn sí, kẹ́ máa sanwó oṣù fún wọn, kán máa bá yín tọ́jú ẹ̀. Tàbí ẹni tẹ́ ẹ bá gbà síbẹ̀ náà, ẹ ṣe bí tàwọn Fúlàní, ẹ máa sin ewúrẹ́ yo, àdéhùn rèé, bóyá ewúrẹ́ náà lẹ́jọ́ máa fún wọn, lẹ́jọ́ máa fi san fúnra yín, bóyá owó lẹ́ fi san fúnra yín. Dídi òmìnira ní ilẹ̀ wa á gba nǹkan sọnù. Tá a bá mọ̀ yìí pé ní tòótọ́ ó wù wá láti dúró, ó wù wá láti mú kí ẹ̀mí wa, láti mú ẹ̀mí wa, kí ẹ̀mí wa ó wà saved. Tá a bá mọ̀ yìí pé a ti ṣetán pé kónkálukú ó gbalé ẹ̀ lọ, gbogbo àwọn nǹkan yìí àkóbá ló jẹ́ fún wa. Àwa tí a involved lórí à ń sin ẹran, à ń gbé sábẹ́ Fúlàní, ẹ jẹ́ ká fi ọ̀kan kún èjì. Ẹ jẹ́ káwa náà lọ́ọ́ dá dúró nípa sísin ẹran lẹ̀ wa. A lè sin ewúrẹ́ lẹ̀ wa, a lè sin adìyẹ lẹ̀, kò sí nǹkan tá a lè sìn, kò sí nǹkan tá a lè sìn. Ẹ jẹ́ Fúlàní ó máa kó màálùú wọn lọ, ẹ jẹ́ kán máa kó màálùú wọn lọ. Tó bá wá ní wípé ó níbi tá a ti nílò ẹran màálùú, á sáà ní ibodè tẹ́ ti máa pàdé, bóyá wọn ó dẹ̀ mọ import ẹ̀ wọlé, lẹ́ẹ̀ máa sẹ́ǹdì owó wọn tẹ̀lé wọn, ẹ̀yin mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe fúnra yín. Àwọn tí wọ́n ń ta màálùú ìmọ̀ ìbọn ṣe máa ń ṣe tán bá lọ sóko màálùú, bí wọ́n lọ bá wọn níbodè ni wọ́n tí ó ti yé wọn. Ṣùgbọ́n láti jẹ́ pé kí màálùú wọn kó wà ní ilẹ̀ wa, wípé ẹ̀kan máa bá wa sìn, ká gba Fúlàní yìí láti máa darí ẹ̀, ewu ni fún wa o, ewu gidi ni fún wa. Tá a bá fẹ́ dá dúró, gbogbo tó bá máa ná wa, òun ni kẹ́ ẹ jẹ́ kó ná wa. Ẹ jẹ́ àgbà wípé ní dídá dúró nílẹ̀ Yorùbá, gbogbo tó bá máa ná wa, ẹ jẹ́ ká káwọ́ wa sókè wípé n tó máa ná wa ló máa ná wa, n tó máa ná wa ló máa ná wa. Ọ̀pọ̀lọpọ̀ màálù ló sì wà nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n tá a pé àwọn Fúlàní ilẹ̀ tiwa ló wà ń bẹ̀ tán bá wa dà. Àwọn ẹran yìí náà ń jẹ oko, àdúgbò tán bá dàdé náà, àdúgbò yẹn wọ́n máa ń ba nǹkan jẹ́ níbẹ̀. Ṣé dandan ni ká bẹ́ranko gbé ni? Ṣé dandan ni kí ẹranko
kó mọ̀ bá wa gbénú ìlú. Ẹ jẹ́ kí a yọ̀ǹda ẹran fún ẹlẹ́ran, ẹ jẹ́ ká yọ̀ǹda màálù fáwọn onímàálù. Àwọn tá a bá nílò màálù, a mọ àwọn tó ń ṣòwò màálù tó ń pẹran màálù, a mọ̀ wípé àwọn tí wọ́n ń ṣòwò màálù yẹn ti mọ̀ bí wọ́n ṣe lè mọ gẹ́ẹ̀tì màálù tó máa fẹ́ ṣènáwó. A nílò láti tún máa ṣe màálù nílẹ̀ wa. Kò sí bá ṣe sun màálù nílẹ̀ wa tó yẹ pé Yorùbá gan ló ń sìn. Kò sí bí ó ṣe ní jẹ oko ni màálù máa ń jẹ. Ẹ jẹ́ a fẹ́ràn fáwọn tó ní ẹran. Tá a bá fẹ́ sin ewúrẹ́, kódà bẹ́ẹ̀ fẹ́ sin ewúrẹ́ 1 million, ẹ fi ṣe business, ẹ lọ ra sáìtì fún ewúrẹ́. Bẹ́ẹ̀ bá ṣe lówó tó, ẹ lọ ra àwọn sáìtì fún ewúrẹ́. Ẹ gba àwọn tí ó mọ̀ bá yín sìn tẹ́ máa sanwó fún, tàbí tẹ́ máa fi ṣe àárò. Bóyá bá mi sin ewúrẹ́ 2 ni màá fún ọ, 3 ni màá fún ọ. Ìyẹn dàbí ẹni wípé ó máa mú ìrọ̀rùn bá wa ní ilẹ̀ Yorùbá. Yóò dára fún wa. Owó baba Dami, olóyè Sunday Igboho, mo kí wa wípé ẹ kú iṣẹ́ o. Ó ti ní mission tí Ọlọ́run ti fi hàn yín nílẹ̀ Yorùbá. Ó ti ní ìrìn àjò tẹ́ ẹ bá dé, tẹ́ ẹ bá wá sí ilẹ̀ Yorùbá. Ó ti ní ìgbésẹ̀ tí Ọlọ́run ti fi hàn yín tí ẹ dẹ̀ ti ní àdéhùn pẹ̀lú ẹ̀ láti ṣe ní ilẹ̀ Yorùbá, láti kó Yorùbá, láti kó wa kúrò nínú wàhálà ìdààmú yìí. Àwọn tó kúkú ní agbára bíi tiyín tàbí jù yín lọ gan bẹ nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n tó jẹ́ wípé ominú fu àyàfu ní kálukú wà, wípé ojú kára mọ́. Gbogbo àwọn tó jẹ́ wípé wọ́n lè sọ̀rọ̀ pẹ̀lú gbogbo ẹnu, tó ń lè faraya, púpọ̀ wọn ni ò sí nílẹ̀ Yorùbá, púpọ̀ wọn gan ni ò sí ní Nàìjíríà. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá, àwọn tó jẹ́ wípé àwọn náà ń ṣe akin tó wà nílẹ̀ Yorùbá, torí pé ojú wa kára mọ́, ominú fu àyàfu ni ọ̀pọ̀lọpọ̀ wà. Mo fi àkókò yìí, mo fi rọ̀ yín, ohun tí Ọlọ́run bá yín sọ àti tí ẹ bọ́ Ọlọ́run sọ, májẹ̀mú tó wà lọ́kàn yín ní ilẹ̀ Yorùbá, ó ní kẹ́ ẹ tẹ̀lé. Ẹ ní alájọsọ lákòókò yìí, ẹ ní alájọpèrò lákòókò yìí, ẹ ní alájọdámọ̀ràn lákòókò yìí, nítorí pé kò sẹ́ni tẹ́ ẹ jọ dámọ̀ràn tàbí tẹ́ ẹ jọ sọ̀rọ̀ tàbí tẹ́ ẹ jọ lẹ̀dí àpò pọ̀ kó tó di pé ẹ padà wá sílẹ̀ Yorùbá. Ohun tí ó wà ní inú yín yẹn, tó wà ní ọkàn yín yẹn, ohun tọ́lọ́run fi hàn yín yẹn, ohun tẹ́ ẹ fẹ́ ṣe yẹn gan-an, òun ni kẹ́ ẹ lọ straight kẹ́ ẹ ṣe. Ọlọ́run lẹ́lẹ́san o, ènìyàn kan ò lè sọ fún yín. Ọlọ́run lẹ́lẹ́san. Ohun tẹ́ ẹ sì fi lè ṣe àríkọ́gbọ́n ó ti pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ tí bá yín sọ̀rọ̀ ọgbọ́n, ọ̀pọ̀lọpọ̀ tí bá yín sọ ọ̀rọ̀ òye. Ilẹ̀ ń yọ̀ o, ohun tí mo ní bá yín sọ nìyẹn. Ilẹ̀ ń yọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe bá yín sọ̀rọ̀. Ohun tó wà ní odò inú yín, ẹ má fi hàn ẹnì kọ̀ọ̀kan. Ohun tí ó wà nínú yín ní ọkàn yín, ẹ má fi hàn ẹnikẹ́ni. Ẹ̀yin fúnra lára yín nìkan ṣe tí ó tọ́ àti tó yẹ. Gbogbo ọ̀nà tí Ọlọ́run ti là kalẹ̀ níwájú yín láti rìn, láti fi lè ran ilẹ̀ Yorùbá lọ́wọ́, ọ̀nà yẹn ni kẹ́rìn. Gbogbo ọ̀nà yẹn ni kẹ́rìn, láì fi hàn ẹnì kọ̀ọ̀kan wípé ẹ wá bá mi wò ó, láì fi hàn ẹnì kọ̀ọ̀kan pé kí ni ká ṣe. Ọ̀tọ̀ ní ọ̀rọ̀ tẹ́ ẹ lè bá gbogbo ènìyàn sọ, ọ̀tọ̀ làmọ̀ràn yín sí gbogbo ènìyàn. Ṣùgbọ́n lórí ìrìn àjò tẹ́ ẹ fẹ́ rìn, ẹ ní alájọsọ, ẹ ní alájọbá sọ̀rọ̀. Ilẹ̀ ń yọ̀, ẹ fura o. Oògùn àgbà ni, ìfura lóògùn àgbà. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Yorùbá nation kò ní bàjẹ́. Ọlọ́run á fún wa ṣe tó dàbí rẹ̀. Ẹ má jẹ́ ká káwù sẹ́yìn ní Yorùbá nation. Ẹ má jẹ́ kí a ká òwú wa sẹ́yìn. Ibi tí à ń lọ yẹn gan-an, ó ní kẹ́ ẹ kọjú gbogbo ọmọ Yorùbá sí pé ibi tá à ń lọ nìyí. Ṣùgbọ́n tó bá ti ń di pé tá a bá rí báyìí á ṣe báyìí, tó bá rí báyìí á jẹ́ pé á ṣe báyìí. Ẹ jẹ́ kí ìmọ̀ wa ó ṣọ̀kan, ká mọ̀ yìí pé a lọ sí Yorùbá nation. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Yorùbá nation ò ní bàjẹ́. Gbogbo ẹni tó jáde fún Yorùbá nation, gbogbo ẹni tó dìde fún Yorùbá nation, gbogbo àwọn tó ń gbàdúrà ní ti Yorùbá nation, gbogbo àwọn tí wọ́n ní ipa kan tàbí ipa méjì láti kó lórí ọ̀rọ̀ Yorùbá nation, Ọlọ́run Olódùmarè á fún yín ṣe. Ọlọ́run á rọ̀ yín lágbára. Ọlọ́run á darapọ̀ mọ́ yín ní agbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo èròǹgbà ẹnì kọ̀ọ̀kan ní rere fún Yorùbá nation, Ọlọ́run máa mú ṣẹ fún wa.
mo dẹ̀ tún wá ń fi àkókò yìí mo fi ń bá gbogbo àwa ẹlẹ́sìn mo fi ń bá wa sọ̀rọ̀. Ọ̀rọ̀ Yorùbá nation sọ̀rọ̀ ẹ̀sìn o, kì í sọ̀rọ̀ ẹ̀yà rárá, ọ̀rọ̀ ìṣọ̀kan ni, ọ̀rọ̀ ìṣọ̀kan ni. Bí olóyè Sunday Igboho bá ti ń sa agbára tí Ọlọ́run fún wọn, tí wọ́n ń sa akitiyan wọn, bẹ́ẹ̀ náà ni kí àwọn mùsùlùmí káwọn náà máa sa akitiyan wọn bí Ọlọ́run ṣe fún wọn nínú àdúrà ṣíṣe, káwọn náà máa ṣàdúrà tiwọn. Bẹ́ẹ̀ náà ni kí ẹlẹ́sìn Kristẹni káwọn náà máa ṣe akitiyan wọn, káwọn náà máa gbàdúrà tiwọn. Ọ̀rọ̀ Yorùbá nation kì í sọ̀rọ̀ ẹ̀sìn, kì í sọ̀rọ̀ ẹ̀sìn o, kì í sọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ ìṣọ̀kan ni. Ọlọ́run yóò darapọ̀ mọ́ gbogbo wa, èròǹgbà gbogbo wa pátápátá ó máa wá sí ìmúṣẹ. Ọlọ́run á mọ̀ọ́mọ̀ kó wa kúrò lóko ẹrú, ìyà ò ní jẹ wá lórúkọ Jésù. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ò yí padà, orúkọ mi náà ni Tejus Glorious TV. Mo gbàdúrà gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ra data tẹ́ ẹ fi ń mọ́nítọ̀ gbogbo ìrìn àjò yìí, kì í ṣe tèmi nìkan àti ti àwọn yòókù. Ọlọ́run á máa bùkún fún yín, bó ti wulẹ̀ kí ìta ó le tó kò ní lè mọ́ yín, yóò dára fún gbogbo wa lórúkọ Jésù. Mo dúró báyìí ná, ọ̀la ó dáa.